ẹjọ́ kí lẹ mí ìbáyìí aráalé ló máa mọ̀ sámòdì wèrè lára àtà máa pè MHM they are coming for you. I like everything just dey sweet me for belle. They are coming for you. Ṣé ẹ mọ̀ pé lọ́jọ́ kìíní àná tí màmá brẹ̀sì ń pín wèrè ṣe gbogbo wa jáde irú ìwọ MHM ó ṣàbòsí ó sá pọ̀npọ̀n ó tẹ̀lé mọ́mọ́ lẹ́yìn lọ́jọ́ tèmi báyẹn tí wọ́n ń da update fún wọn kí ló sáré bá peace àárín yín jẹ́ ṣe rí ṣekúṣẹyẹ ni mo hate ní ayé mi tó bá fẹ́ máa jọ́ ṣàká tó bá from the beginning ìgbà tí mọ̀mọ́ brẹ̀sì ń kó bodò cast you make your stand clear you even did a show to drag Godfather bẹ́ẹ̀ni you were sharing mọ̀mọ́ you were doing ní àwa máa rẹ́rìn o àwa máa rẹ́rìn o ẹ ṣáà máa comment sí bàbá yìí kò lè sẹ́ni bọ̀dì tó máa sọ fún wa ká máa rẹ́rìn inú ẹ̀ ń dùn ó ṣí ẹ̀ màmá ni mo dẹ̀ sọ kíní kan mo pèdè kan jẹ́ mo tó bá yẹ pé bó ṣe ń ṣí ẹ̀ màmá tó bá fẹ́ wà neutral ló ń ṣí ẹ̀ fídíò Dorkas tó ń gbé live náà èèyàn máa understand pé you know ìgbà tọ́rọ̀ Godfather jáde ó máa bẹ́ síta mà ní you make it clear where you stand MHM alábòsí ni Bísí Wellington alábòsí ni I'm not dragging you èmi kàn ní kí n ṣọmọ wọn tójú bá ń ṣe pé a máa yọ báyà máa fi ojú alábòsí ni nísìnyí wá déyàn tó lè bú màmá how dare you kí ni ọ̀rọ̀ tó sọ yẹn àbí táwọn kìíní ẹ̀ ṣe pé o máa ń gbọ́ fídíò wọn kó tó di pé o gbé sórí page tó ń sọ pé aráalé ló máa mọ̀ sámòdì pèrè láláàtà máa pè é kí ló mean ṣé o ti fẹ́ bú mọ̀mọ́ ni so all of a sudden mọ̀mọ́ ò ṣe dáadáa gbọ̀gbà tí mọ̀mọ́ ń drag Dorkas yẹn she was doing well but nísìnyí téyìn náà ti wá rí ìwà mọ̀mọ́ ṣe bá ń sọ kò sẹ́nibọ̀dì tó rí bí mọ̀mọ́ ṣe bá Dorkas jà yẹn tí ò mọ̀ pé that is not normal àfi tó bá jẹ́ ká mo ní nǹkan tó ti lè mú ọ tó bí gan tí ò gba tàwọn méjèèjì tó ti lè sọ pé ọmọ yìí try gan láti settle kìíní ó try o kò sẹ́nibọ̀dì tó máa sọ pé plan work ìkọ́ nìyẹn bọ̀ ẹ̀yìn gbèsè yín kà ó wá dọjọ́ ìní mọ̀mọ́ wá ń ṣe láńgbáláńgbá ẹ̀yin lẹ wá ń correct orí màmá ẹ bá correct orí màmá o ẹ jẹ́ kí mọ̀mọ́ ṣẹ̀sìn o. mo ń sọ kinní kan fún yín pé this woman used to target people she used to target tó bá ti rí ẹ báyìí ó ti target ẹni tó bá especially tó bá ti wá ń ṣe rere ní ayé ẹ ti bàjẹ́ nìyẹn má sùn mọ́ sàkání mọ̀mọ́ tó bá ti ń ṣe dáadáa ju mọ̀mọ́ lọ tó bá ti ń ṣe dáadáa ju àwọn ọmọ mọ̀mọ́ lọ ayé ẹ ti bàjẹ́ nìyẹn. All she wants is for you to come and beg. She will now record what she has given to you and use it to drag you later. That is what Momo used to do on social media space. Tó bá Ọlọ́run má jẹ́ ká kébi pa wá dọ́dọ̀ ọ̀tá wa. Tébi bá lè pa ẹ́ dọ́dọ̀ mọ̀mọ́ tó lọ gba nǹkan lọ́wọ́ mọ̀mọ́. Ó máa dàbẹ́ ní pé ó gba nǹkan lọ́wọ́ Lizzy ni. Wàá san with your tears, your blood, your everything. Wàá fi san padà. Tirọ́ tí mọ̀mọ́ máa yí lẹ́ lórí. Mọ̀mọ́ máa fún ẹ́ 2,000. Màmá ní máa sọ pé 2 million àwọn fún ẹ. Oh mọ̀ ìyá yìí ni MHM ṣe bó ti pẹ́ sórí social media. But you thought, then let me tell you the game you play. You thought that Dorkas cannot win mama the rate bí mọ̀mọ́ ṣe ń lọ. Ó mọ̀ pé gbà ní gbogbo nǹkan. Ṣàgbẹ̀ ìlòdú yòyòyò ni. Ṣàgbẹ̀ ìlòdú. Oh money. You thought Mama was going to win the case. You never believed that Dorkas was going to win Mama. You thought that Dorkas cannot survive this. Any yara logun gbe lo fi ṣe wa dodo teni one switch side. Something is wrong with you. We all saw everything plain and clear. Gbogbo àwọn tó lọ lọ́jọ́ kìíní ànọ́dá, where are they now? Gbogbo àwọn tó ṣàbòsí lọ́jọ́ kìíní ànọ́dá. You can now put an update pé kí mọ̀mọ́ kó má máa ṣe bẹ́ẹ̀ yẹn mọ́. Kò yẹ kí mọ̀mọ́ múru mẹ́gà yẹn. Ẹ ń sọ fún ìyá 65. Think about it. You are telling ìyá 65. Wípé téèyàn bá wá bá tán jọ sọ̀rọ̀ lẹ́yìn kó má wá review source ẹ̀. Ṣé ẹ̀rọ pó ti late ni? Ẹ ń sọ fún ìyá 65 pé téèyàn bá wá bá yín tẹ́ jọ sọ̀rọ̀ lẹ́yìn wípé tó bá tẹ̀ pé lóòótọ́ ni mọ̀mọ́ àti mẹ́gà náà jọ ní discussion lẹ́yìn wípé ṣó yẹ kí mọ̀mọ́ review orúkọ èèyàn tó jọ ní discussion yẹn. Ibi tó ti lẹ́ tó yẹ kẹ́ ẹ ti mọ̀ pé ìyá yìí ò gbádùn ni. Téèyàn kan bá gbé nǹkan fún mi báyìí tí mo dẹ̀ fẹ́ wá sọ online ṣé màá tún dárúkọ ẹni yẹn ni? Mega has nothing to do with this. Momo could have just said it because nobody is coming to fact check anything. Wípé wọ́n dẹ̀ ti gbéṣẹ́ láàrin wá fún orí ó sì níyì ìgbà yẹn ju kó lọ parọ́ mọ́ èèyàn eléyàn and she want the person to keep quiet.
ó níyì tó bá tẹ̀sọ́ pé wọ́n ti gbéṣẹ́ wá fún mi rí bọ̀ mi ṣe àwọn èèyàn gan máa pàtẹ́wọ́ fún ẹ ju kó o lọ mú orúkọ tí ò jọmọ tí ò tọmọ ọmọ lọ́mọ tí ò mọ nǹkan kan o kàn mú orúkọ ẹ o kàn jọ ọmọ torí pé orí pé òkè tí bá parọ́ mọ́ eléyìí ó ti bẹ̀bẹ̀ rí ó ti parọ́ ọmọ tẹ́lẹ̀ rí o àwọn èèyàn sọ pé kí mẹ́gà bẹ̀bẹ̀ the same pattern ló tún fẹ́ lò pé tí bá parọ́ ọmọ tí mo wá halẹ̀ mọ́ ó tún máa bẹ̀rẹ̀ sí wá bẹ̀ mí ni so àwọn èèyàn máa believe me. Momo is a person that wants to lie on you to please herself or to make her feel huge and big lójú àwọn èèyàn and you do nothing about it. That is the kind of dementia person then tell you. If she can throw mega that has nothing to do with her under the bus like that and lied on her like that, imagine what she will do for people in her team. She doesn't have to mention Mega's name. Tó bá ṣàbòsí lẹ́yìn, kí ló kàn wá pẹ̀lú èèyàn tó bá ṣàbòsí? Come on social media, tell us nǹkan báyìí mo mà tún gbọ́ ẹ̀yin èèyàn. Ló bá tán. But a person that cannot protect its source. Ayé gbogbo ẹ̀yin speaker ara Momo, ayé yín ti bàjẹ́ ẹ̀ tí mọ̀ ni. Now here we go stay. Now here, a máa analyse ilé ayé yín tí Momo bá ti bẹ̀rẹ̀ sí ń ṣe kíni, tó bá ti bẹ̀rẹ̀ sí ń parọ́ mọ́ yín náà. Somebody that is not in your team, somebody that has nothing to do with you, ọmọ yẹn tún challenge yín, àgbà blogger, kí ọmọ blogger kékeré, mega kékeré yẹn kó máa challenge yín pé ibi tí mo ti bá yín sọ, ṣe bẹ́ẹ̀ máa rí kan ọ̀dẹ̀ gbé jáde tó bá ṣọ̀ fún yín. Ṣọ́rọ̀ tí wàá sọ̀rọ̀ ẹ̀. Ọmọ yẹn wá ń challenge yín pé ibi tèmi àti ìjọ ti jókòó sọ ọ̀rọ̀ yìí, ó ní ẹ gbé jáde tó bá ṣọ̀ fún yín. Ọ̀rọ̀ òdẹ ti tán báyìí. Ṣé rí àwọn nǹkan tèmi máa ń sọ náà ni pé ṣé rí ilé ayé ẹ jẹ́ ká ṣe kí ni ká wà careful. Ẹ jẹ́ ká wà careful. Ọlọ́run má jẹ́ ká gbóúnjẹ jẹ lọ́wọ́ ọ̀tá wa. Momo tún parọ́ mọ́ mega bó ti tọrọ owó lọ́wọ́ òun rí. Mega ní òun ó ní ẹ̀kan péré ilé ayé mi mo bá yín sọ̀rọ̀. Èmi dẹ̀ kọ́ mo pè yín gan conference call ni. Èèyàn tí mò ń bá sọ̀rọ̀ ló gbé yín wọlé. Ó ní ibo ni mo ti wá rí yín tí mo ti máa tọrọ owó lọ́wọ́ yín. This is how this woman operates over and over and over again. She loves to destroy your life and she wants you to accept. Okay, ẹ fẹ́ lè ṣe tẹ́ ẹ bá gba gbogbo nǹkan tí mo sọ látẹ̀kùn. Ẹ fẹ́ lè ṣe example. Ẹ wo ọ̀rọ̀ lọ́yà. Màá máa refer sí ọ̀rọ̀ lọ́yà yẹn. That is one thing tó bà mí lẹ́rù jù ní ayé. This woman was telling us on this social media that òun lọ́yà tóun gbà ló yọ Dorcas kúrò ní kéèsì yẹn. This kì í ṣe pé impression she was given, she was saying this clearly pé Dorcas ò mọ̀re adúróore tóun ṣe fún un pé òun lòún gba lọ́yà tó lọ yọ Dorcas nínú kéèsì. Ọ̀rọ̀ yìí is a fact pé àwa gan wò bá ṣebí Momo ò lè sọ pé òun ò mọ nǹkan tó ń sọ kí ló dé tí Dorcas fi ya láìmọ̀re. Ọlọ́run ló ní kí gbogbo wa farabalẹ̀. Wọ́n ní tójú bá farabalẹ̀ ó máa rí mú. Bọ́rọ̀ màmá ṣe rí nìyẹn, kò sí nǹkan tó bá lè sọ fún yín ẹ̀yin á farabalẹ̀. Momo sọ pé lọ́yà òun ni òun ló yọ ọmọ yẹn ò mọ̀re kò dẹ̀ lè acknowledge. Ó yín ní màmá mi ti ẹ̀ rí lọ́yà yín tàbá sọ pé òun ló yọ. Ó ní ọmọ yẹn tó sọ pé kí màmá tó bá yẹ pé lóòótọ́ ni kó má jẹ́ pé wọ́n ti gbá a yín ṣe mọ̀ ó possible màmá ò sí Naija ó possible kí àwọn ará Naija kan ti lo ọgbọ́n àrànmọ́kọ́rọ́ fún Momo pé òótọ́ ni àwa la fẹ́ yọ Dorcas nínú kéèsì yẹn ẹ mọ iye báyìí wá. Ó ní for every lawyer tó bá represent in court there should be a consent letter tí client sign wípé okay lawyer yìí ló máa represent him. There should be a consent letter. Ó tí ẹ lè gba lawyer anybody can just come and represent you kò possible. Ó ní wọ́n sọ fún màmá pé ẹ gba consent letter tí mo sign fún lawyer yín ẹ gbà lọ́wọ́ ẹ̀ kẹ́ post ẹ̀. As simple as that. Ẹ̀yin sọ pé ẹ sanwó fún lawyer ẹ̀yin sọ pé lawyer ló yọ Dorcas. Ọmọ yẹn dẹ̀ sọ pé okay tó bá yẹ pé lóòótọ́ ni ó ti sọ pé kò sí nǹkan kan tó jọ bẹ́ẹ̀. Ó ní but ó lè jẹ́ pé wọ́n ti lọ gba yín ẹ̀yin ẹ gba consent letter tí mo fún lawyer tó fi represent me in court. Momo ò rí nǹkan kan múlẹ̀. Ọ̀rọ̀ yìí ti wá ń lọ ṣe máa dúró show tí Momo ṣe lórí lawyer yìí just for her to win. She always have this urge pé I must win everything. Tèmi lẹ gbọ́dọ̀ gbọ́ mo parọ́ mọ́ ẹ tèmi ló ṣàgbọ́dọ̀ ṣẹ mọ́ ẹ lára. If Dorcas had kept quiet bá ṣe máa believe ọ̀rọ̀ lawyer yẹn ni. Wọ́n ní sọ̀rọ̀ sókè là wà má jọ parọ́ mẹ́lẹ́dà ẹ̀. Ìyá ẹ̀ pa pẹ̀pẹ̀ irọ́ ó parọ́ ju Ṣọlá pé lọ. Bí Dorcas ṣe lọ pe lawyer ni bó ṣe ṣá lawyer sí record. Ẹ gbọ́ sà
ṣé ẹ rí mi rí lọ́ọ̀yà sọ pé no. lọ́ọ̀yà yẹn tún jẹ́ ká mọ̀ pé ìgbà tóun débẹ̀ bóun ṣe rí sáànì òun rí lọ́ọ̀yà ti kúnlẹ̀ òun rí pé àwọn eléyìí ò tiẹ̀ nídìí lọ́ọ̀yà ó lóun dẹ̀ sọ fún màmá ó ní ẹjọ́ sá àwọn máa sọ pé wọ́n sanwó fún yín lọ́ọ̀yà sọ pé òun màmá kọ́kọ́ yí fún wa pé 5,000 àbí ṣé 5,000 euro ó sọ pé 5 million naira ó sọ pé nǹkan lòun san pé ìbílẹ̀ ló san. See how this woman can lie. Imagine Dorcas did not defend herself with the truth. Just imagine. Gbogbo nǹkan tó ń ṣe é sìn ó parọ́ máwọn èèyàn ni. Mọ̀mọ́ tó jáde tó sọ fún apá Àbíkẹ́ ní HIV ẹ bá wa sọ fún mọ̀mọ́ kò sí nǹkan tó kàn mí pa Àbíkẹ́ o bọ̀ kí mọ̀mọ́ gbé proof ẹ̀ jáde. For everything she says give us a proof. Ẹ ti parọ́ jù kò sí ọ̀rọ̀ tẹ́ lè sọ mọ́ bẹ́ẹ̀ ṣe wà yìí lẹ́yìn tí lọ́ọ̀yà tí mo ti rí tẹ́ ti parọ́ mọ́ Dorcas a gbọ́dọ̀ gba proof lọ́wọ́ yẹn. Ẹ wá sọ pé kí ni ti ṣùgbọ́n kàn parọ́ irọ́ fẹ́rẹ́fẹ́ nìyẹn irọ́ fẹ́rẹ́fẹ́ náà pamọ́ Mega náà irọ́ bíntín ni wọ́n sọ pé Mega ló sọ fáwọn ló gbéṣẹ́ láàrin fáwọn irọ́ bíntín nìyẹn. Ẹ imagine odidi adúrú irọ́ tó pamọ́ Dorcas pé òun ló ń yọ ọ́nù kéèsì òun ló ń tún sanwó lọ́ọ̀yà Dorcas ò dẹ̀ mórí lọ́ọ̀yà yẹn gan jẹ́ ká mọ̀ pé it's more like an activist than a lawyer. Just imagine ọmọdé wa parọ́ lórí social media ó fẹ́ parọ́ mọ́ ẹ tó bá lè parọ́ bẹ́ẹ̀ yẹn nínú nǹkan tó wà clear and open mọ́ Dorcas tó parọ́ bẹ́ẹ̀ yẹn mọ́ kí náà korúkọ ẹ̀ Mega àwọn wo ni ò tí ì parọ́ mọ́ gbogbo nǹkan pátápátá tó bá ti sọ fún yín ni kẹ́ lọ check again gbogbo nǹkan pátápátá tó bá ti sọ fún yín ní mọ̀mọ́ rádaràda ni kẹ́ lọ check mọ̀mọ́ tó ń sọ fún wa pé òun gbá Godfather létí àwọn yaṣọ mọ́ lọ́rùn àwọn gbálẹ́pọ̀n wọ́n jù síta CCTV camera má jáde kò wá síyàn kankan kò wá sí màmá ń pa pẹ́pẹ́ irọ́ màmá alága lámbà nìyẹn mọ̀mọ́ à 65 ẹ̀yin gangan ló yẹ kó máa pè ní mọ̀mọ́ lámbà ẹ̀ ń múlẹ̀ ló yẹ kí làwọn sọ ṣùgbọ́n à ń sọ fún yín mọ̀mọ́ agbọ́mọ́pá kọ́ ni fídíò jókòó tádé jáde pé wọ́n tó sọ pé mọ̀mọ́ ó máa ń fáwọn èèyàn lówó kán lọ máa nàyàn Nàìjíríà òun fún ara ẹ̀ tí ò lè lọ Nàìjíríà gbọ́ nǹkan tálábì kẹsàn ó ní tó bá ti bí pọ̀ rí yín da ẹ máa bọ̀ Nàìjíríà wá fèsì ọmọ kékeré ló challenge ìyá yín ni ó ní tó bá ti bí ìpọ̀n rí yín da ẹ gbọ́ nǹkan táwọn pàṣẹ ọ̀rọ̀ sọ wọ́n ní kó máa bá wọn wá àdírẹ́sì Alábìkẹ́ tí nǹkan kan bá ṣe Alábìkẹ́ ọwọ́ máa bà ya yín ibi tó wà no ọwọ́ máa bà àwọn ọmọ ìyá yín ibi tó wà bẹ́ẹ̀ ni ọ̀rá fọwọ́ra ni mọ̀mọ́ ayé tẹ́lẹ̀ tẹ́ máa ń halẹ̀ tẹ́ máa ń ṣèkà ayé yẹn ti kọjá mọ̀mọ́ ọwọ́ máa bà Tina ẹ gbàgbé ẹ kàn fẹ́ risk ẹ̀mí ẹ̀ ni tí nǹkan bá ṣe Alábìkẹ́ ẹ gbọ́ ti Bukky ni ẹ mọ̀ ṣé ẹ fẹ́ kí n máa bẹ fún yín no be me o I hear from somebody that somebody mo gbọ́ Bukky ò ní ṣe bẹ́ẹ̀ mọ́ láyé ẹ̀ ó dáa bó ṣe ra respect ara ẹ̀ wo ọlọ́mọ ayọ̀ kan fi nǹkan tó ń pa ẹ́ láyọ̀ kan fi pa ẹ́ lẹ́kún ayé tẹ́lẹ̀ lẹ́rù pé máa ṣèkà tẹ́ máa wùlé àwọn èèyàn tẹ́ máa rányàn sí kán lọ ṣèyàn léṣe tẹ́ wá rò pé máa mú jẹ ṣe rí ayé ìsìn tá a wà mọ̀mọ́ ojú ẹ̀jẹ̀ everybody wà you do you collect ni nǹkan tó máa pa ẹ́ lẹ́kún náà máa ṣe fún ẹ ó yẹ kẹ́ ẹ ti understand níbi tó ti ṣe ọ̀rá fọ ẹ rí Lizzy bára ẹ ṣe balẹ̀ àrídàn lásán nìyẹn nísìnyí kò sí wèrè la fi ń wo wèrè ní mọ̀mọ́ wèrè la fi ń wo wèrè ẹ̀yin lè fẹ́ máa rányàn kọ́ lọ́ máa nàyàn mọ́lé àwọn ọmọ yín tí yín á dẹ̀ wá máa ṣe dáadáa kò wá ní sí nǹkan tó máa ṣàwọn ọmọ yín mọ̀mọ́ ẹ gbàgbé ẹ bọ́ lẹ́ǹbẹ̀ ẹ̀yin wá àdírẹ́sì àti ṣọ́ọ̀bù àdírẹ́sì àti àdírẹ́sì kìíní ṣe bẹ́ẹ̀ nu lẹ́ fi bú ẹ̀ ṣe jẹ́ kó fẹ́nu dá yín padà ẹ̀yin fẹ́ sọ̀rọ̀ ẹ̀dẹ̀ fẹ́ kéèyàn míì sọ̀rọ̀ ẹ̀yin fẹ́ parọ́ mọ́yàn ẹ̀dẹ̀ fẹ́ kẹ́ni òun defend ara ẹ̀ ibo náà ti ń ṣe yẹn tẹ́ bá mọ̀ pé fracas ti sún ẹ̀ẹ́dẹ̀ máa lọ ẹ̀ kúkú pa nǹkan kan bẹ́ẹ̀ mọ́ àwọn èèyàn ò gbọ́ yín mọ́ tó bá dẹ̀ ti sún yín ẹ máa lọ nà ẹni kò sí nǹkan kan bẹ́ẹ̀ wọ́n máa fowó wá àìsàn ẹ̀yin mọ̀mọ́ ṣé ẹ̀yin kọ́lẹ́jì ká yín yẹ̀ tí ọrùn yín yẹ̀ lọ́rùn yín dànù ta ló sì kì inú gbogbo wa báyìí ẹ̀yin kọ́ lẹ dàbí èèyàn tó ti kú ẹ dàbí òkú tó ti ẹ̀ ń bá mu ẹ wo
ẹ má fojó ogbó yín ẹ má fi ké bẹ́ẹ̀ ni ẹ fọmọ yẹn lẹ̀ ẹ bá mọ̀ pé ẹ fẹ́ kó ta sí yín ẹ̀yin náà lẹ máa lọ forí gbomi gbígbóná tó bá ti wá ń strike yẹn wọ́n máa complain bí pé you are the victim ṣe ṣí èrè ni kí ni fídíò Alábìkẹ́ ń ṣe lórí platform yín lórí Instagram tẹ wá ń táàgì Queen Mother torí pé ṣàfẹ́ kan lè ẹ fẹ́ bà tọmọ yẹn jẹ́ ẹ̀yin tẹ́ ẹ lè táàgì Queen Mother no be you come here come destroy you wan destroy Queen Mother's handwork ẹ gbàbọ̀dẹ̀ fún Queen Mother ni mọ̀mọ́ ẹ fi ẹni yín fẹ́ fi báṣẹ́ Queen Mother jẹ́ ni ṣebí ọpẹ́lọpẹ́ Ọlọ́run àtàtìlẹ́yìn àwọn èèyàn tí ò ṣe pé irú yín nígbésí ayé Queen Mother wà lọ́wọ́ ẹ̀ bá ti bá yọ ọ̀tá ọmọ yẹn jẹ́ ni lẹ́nu ọjọ́ mẹ́ta ẹ̀ sá lọ sọ́dọ̀ Ṣọlá pé ni now at the same time since Alabike is giving you woto now you now want Queen Mother to save you from Alabike mọ̀mọ́ you have lost the card nǹkan tó ń pè ní integrity nìyẹn ẹ ti lose ẹ you have lost the card. ẹ mú Queen Mother wọ́n ní tí kinní kan bá ṣe kinní ṣé ẹnu yín ló yẹ kó ti gbọ́ ẹ ń sọ pé ẹ cheap labour ló ń lò ṣé cheap labour ló ń rí sold out ní UK ṣé cheap labour nìyẹn cheap labour lè sell out bẹ́yìn ẹni cheap labour ló ń lò for sin that are not even the main sin wọ́n kàn sọ pé òkè ẹ jẹ́ afọ́mọdé ìlọ opportunity ẹni cheap labour ló ń lò èèyàn kan péré ló wá láti fracas Alábìkẹ́ dẹ̀ ni wọ́n dẹ̀ rí i pé ọmọ yẹn ọmọ mẹ́ta ló wà lọ́wọ́ ẹ̀ kò sí bàbá báwo ló ṣe máa tọ́ wọ́n fún ní opportunity what you cannot do èèyàn mélòó lẹ́yìn ti ràn lọ́wọ́ rí Queen Mother rí i pé òun ò lè fọmọ ẹ̀ lówó bọ̀ òun lè fún ní nǹkan tó máa jẹ for the rest of her life ó wá ń ṣọ̀kẹ́ pé why do people love Queen Mother torí pé òórí ta Alábìkẹ́ bàjẹ́ ṣebí torí ẹ̀ ló ṣe mọ́rọ̀ Queen Mother sẹ́ni tó fẹ́ báṣẹ́ Queen Mother jẹ́ ó má dúró how many times tó fi ń drag Queen Mother lórí social media platform ó má dúró gbà tó ń drag Queen Mother tó ń throw shade ìwà tó lórí burúkú amẹ̀bọ̀ títí ẹ ti bàjẹ́ yẹn tó ń throw shade ó how many times mọ́mọ́ nísìnyí nígbà tó ti throw ó lè tara alẹ́ ẹ̀ lọ́pọ̀ kó ríra lọ́wọ́n náà nísìnyí tó ti lọ sọ́dọ̀ Lizzy tó ti lọ ń share Lizzy táwọn warriors ń comment lọ́dọ̀ ẹ̀ all of a sudden you posted Alabike and you want the same Queen Mother tó ti fẹ́ fẹnu bá tiẹ̀ jẹ́ to chase Alabike for you so possible ni or to control Alabike for you kò possible tó bá jẹ́ mi gan ẹ jẹ́ sọ kíní kan fún yín tó bá jẹ́ mi màmá màá sọ pé Alabike máa kó fún yín lọ ni nǹkan tẹ́mi alẹ́ àtẹ́mù máa ṣe ni màá sọ pé kí Alabike máa kó fún yín lọ ni you have done it to Dorcas you have done it to Queen Mother you have done it to Fola you have done ta ló ò tí ì ṣe sí tó bá jẹ́ èmi màá ní kí Alabike kó máa ṣe kí ni kó máa kó fún yín lọ ni kó má jẹ́ kẹ́ gbádùn ẹ ní gbádùn ẹ̀yin àti ta ni ayé nonsense tẹ́ máa ń ṣe yẹn ó ti tán ẹ gbọ́ nǹkan táwọn èèyàn ń sọ ibi tẹ́ ẹ sá lọ wọ́n ní kẹ́ lọ máa bẹ̀bẹ̀ kẹ́ lọ fẹnu gbolẹ̀ pé gbogbo fídíò tẹ́ ti ṣe fún wọn kẹ́ delete ẹ̀ orí yín fọ́ lọ́rùn yín ẹ rí pé wọn ò réètì ẹ wá ń ṣẹ̀sìn kiri gbogbo àwọn tẹ́ rò pé sáìdì yín tẹ́lẹ̀ kan náà ti ń drop shade fún yín òun náà kan náà ti ń fojú yín ráre mọ̀mọ́ ìkà lọ́mọ ejò ìyẹn àgbà ẹ̀sìn ṣáà sọ fún yín ṣé à sọ fún yín mọ̀mọ́ you will think that this is hatred it's not hatred mọ̀mọ́ gangan ló wicked mọ̀mọ́ ló fẹ́ báyé àwọn èèyàn jẹ́ lórí social media kí ló dé náà kí ló ṣẹlẹ̀ gangan it's not hatred it's not wickedness this woman is crazy ọmọbìnrin yìí burú ó ń parọ́ mọ́yàn ó ń ra àràbù fún yàn kò tí ì ṣẹlẹ̀ sí ẹ lóòótọ́ mọ̀ nǹkan tó ń ṣe ni ẹ wo mẹ́gà ọmọ yẹn tí ò kì í sọ̀rọ̀ ọmọ yẹn ò kì í wojú anybody ọlọ́run ẹ gbàgbé ọmọ yẹn sọ pé ṣé first time tó parọ́ mọ́ ọ̀yàn ní the first time they even forced me to come and apologize mo tún bẹ̀bẹ̀ èmi náà parọ́ mọ́ èmi mo tún lọ bẹ̀bẹ̀ ó ní mọ̀mọ́ still do it all over again ṣé mọ̀mọ́ respect ara ẹ̀ ni ṣé ìyá yín respect ara ẹ̀ ṣó yẹ kí mọ̀mọ́ tún lọ mú rọ́kó tún pa mọ́ mọ̀mọ́ literally can say anything she wants without mentioning anybody's name she's not even sure about the source tó fún òun ní information but she will just use your name and drag your name bó ṣe ń gbà yẹn nìyẹn ṣe é mọ blog yẹn èèyàn báyìí máa gbọ́ tí ìyàwó fòun sọ fún wa pé Dorcas ló wà lọ́ndà amẹ̀bọ̀ Dorcas ló wà lọ́ndà aṣẹ́wó blog
mo ní Dorcas ló wà lọ́dọ̀ àmọ́ mi gbé bọ́dì ni a kàn máa sọ̀rọ̀ bóyá ìwòdì kò lọ́pọlọ mọ́ ìwòdì ló ti ń ronú àbí kó jẹ́ pé ọpọlọ mọ̀mọ́ ìdún ti kún bẹ́ẹ̀ ó ti jì pẹ́ta ẹ wá sọ pé ẹ ń wá fámílì èèyàn kan mọ́mọ́ ẹ lọ wá fámílì Alábìkẹ́ ká máa wá gbogbo fámílì tí náà ni ẹ máa fojú sunkún wọn lẹ́yọ̀ kọ̀ọ̀kan ni kí bring it on ẹ rò pé ní wèrè ní gbogbo nonsense ẹ ti ṣe yẹn ayé ọjọ́ yẹn nìyẹn kì í ṣe ń sìn o oníkálukú ń gbá lórí oníkálukú ni o tẹ́ni tí ń bá ṣalábìkẹ́ ọwọ́ máa bá tí náà ni bẹ́ẹ̀ ni kẹ́ kó sì lọ ṣé dandan ni kẹ́ ẹ blọ́ọ̀gì ni you want to talk you want to lie on people and you don't want them to defend themselves ọmọ yẹn jẹ́jẹ́ Alábìkẹ́ wà náà ẹ̀yin kọ́ lẹ kọ́kọ́ lọ bá tẹ́ ẹ̀ sọ pé Alábìkẹ́ bó ṣe wà yẹn ẹ máa bá tiẹ̀ jẹ́ ta ló máa gbọ́ yẹn tínú ẹ̀ máa dùn ọmọ ọlọ́mọ tó ṣẹ̀fẹ̀ píìkì kárí ẹ̀ lẹ́ máa lọ síbẹ̀ ẹ máa dàárín gbogbo wọn rú torí pé ẹ̀ ráàárín yẹn dàrú torí ẹ̀ ni mọ̀mọ́ ṣe ń bínú torí ẹ̀ ni mọ̀mọ́ ṣe fẹ́ bá tìyàbọ̀ jẹ́ torí pé kò ráàárín yẹn dàrú mọ̀mọ́ you are cancelled you are a forgotten fracas speaker wọ́n ti cancel ẹ̀yin náà nínú ayé ní ṣe Lizzy nìkan náà cancel ẹ̀yin náà ẹ ti pín inú orí ibú ẹ ti mórí ibú sọ ẹnu ní àgbà játijàti ẹ wò ẹ̀mí yá fẹ́ bọ̀ ẹ̀mí yá fẹ́ bọ̀ kì í tẹ́ ẹ ṣe lè tẹ kò sí ìtẹ́nikọ́ lọ máa wá àdírẹ́sì kiri ẹ̀mí yá fẹ́ bọ̀ torí èèyàn kan ló ràn yín iṣẹ́ káyé yín bàjẹ́ tó yẹn ẹ máa ṣèkà sáwọn ọmọ èèyàn mélòó lẹ fẹ́ ṣèkà sí lórí social media platform within the space of 2 months èèyàn mélòó lẹ fẹ́ bá tiẹ̀ jẹ́ lórí social media platform ìyá ẹ wò àbọ̀ àti ìdí ṣe rí lórí social media ẹ máa kó gba yín wọlé last tẹ bá fẹ́ sọ̀rọ̀ ẹ sọ̀rọ̀ yín tẹ bá drag èèyàn ẹ jẹ́ kó drag yín padà give and take ni but you are so used with dragging king dragging politicians dragging actresses and nobody used to respond but if you drag a speaker we go if you come for Queen Mother we go come for Tina Tina ṣògbó yẹn we go wọ́n ṣe àwọn pé Tina náà no man strike tó máa ń dùn we go come for Tina in a checking in a brutal way ṣe ṣí èrè ni jẹ́jẹ́ kó rí yín pé kò séèyàn tó bá ti yín jẹ́ o ẹ̀yin lẹ bá tara yín jẹ́ o ẹnu yìí náà ni bí Lizzy ṣe fẹnu bá tiẹ̀ jẹ́ náà ni ìyá àjàrà bùkà ṣe fẹnu ẹnu yìí náà ló fi bá tiẹ̀ jẹ́ nísìnyí ó wá ń fò kiri kò ní fáǹsì mọ́ kò ní engagement mọ́ kò tiẹ̀ ní péèjì mọ́ ó ló ṣì kò rówó pamọ́ wọ́n ti gba monetization lọ́wọ́ wèrè ó wá ń jump from here to here to here bó ṣe ń jump lọ sọ́dọ̀ enemy ló ń jump sọ́dọ̀ hater ló ń jump kiri ó dẹ̀ fara ẹ balẹ̀ fara ẹ balẹ̀ ni tómi ìtàn fi kerosene ṣe ni ìjẹ́ ò ní lè jẹ́ tán náà ó ti pẹ́ tó ti ń ṣe mọ́ ní orí Dorcas ló máa ti ṣàṣemọ́ àṣemọ́ ẹlẹ́lẹ́yìí àṣemọ́ ẹ mọ̀mọ́ àṣemọ́ ẹlẹ́lẹ́yìí ìwọ má worry we are here for you.